ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé a máa ń sọ fún yín ẹlòmíì wà nínú yín báyìí tó jẹ́ pé gbogbo ìgbésí ayé ẹ̀ kò lè dá ronú àfi nǹkan tó bá rí lórí social media ló bá fi ronú ló máa fi lo ìgbésí ayé ẹ̀ nǹkan tó bá tẹ́lòmíì bá sọ lórí social media òun ló máa fi máa lọ àtì nínú ilé ẹ̀. Believe everything on this social media at your own risk. A ti sọ fún yín social media ilé irọ́ ni ibi tí wọ́n ti ń pa irọ́ burúkú tó jẹ́ pé ọ̀tọ̀ ni black ni ẹ́ ṣùgbọ́n wàá di yellow lórí social media, yellow ni ẹ́ wàá tún di white lórí social media. Ó depend lé nǹkan tẹ́ ẹ bá fẹ́ mú kúrò ń bẹ̀ o. Nígbà tí orí black app tí gbogbo yín lọ jókòó sí ọ̀pọ̀lọpọ̀ ilé lẹ ti tú lórí black app yẹn, ọ̀pọ̀lọpọ̀ ayé lẹ ti bàjẹ́ lórí black app yẹn. Ẹlòmíì ò níṣẹ́ méjì báyìí tó bá ti jí láàárọ̀ báyìí ó máa tan ring light ni. Ayé aláyé ló ń bọ̀ wá máa ṣe analysis yẹn, ayé aláyé ló máa ṣọ́, ayé tí ẹ̀dẹ̀ máa jóná ó dẹ̀ máa gbàgbé nítorí pé ogun tí àwọn kan ń jà ní ilé wọn ẹjọ́ ọkọ àtìyàwó ẹ̀yin lẹ máa dá. Ẹ sọra yín di online law, ẹ sọra yín di online lawyer. Gbogbo ẹjọ́ tó kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ kí wọ́n bá ti lè gbé ẹjọ́ kan wá sórí social media báyìí ẹ máa sọ di ilé ẹjọ́ gan òṣìṣẹ́ mọ́ Nàìjíríà, kóòtù òṣìṣẹ́ mọ́ àbígbà tó jẹ́ pé orí áàpù ibẹ̀ ni ìyà tí ń dájọ́ orí Nàìjíríà báyìí. Ẹni tí tó bá ṣẹlẹ̀ Nàìjíríà orí áàpù ni lọ́ọ̀yà wà ń bẹ, agbẹjọ́rò lóríṣiríṣi, justice náà lẹ́ ń pè àbí jọ́ọ̀jì wà ń bí, lọ́ọ̀yà wà ń bí, charge and bail lọ́ọ̀yà wà ń bí, original lọ́ọ̀yà wà ń bí, human rights lọ́ọ̀yà lórí áàpù nìkan. Ẹ máa ti da gbogbo ẹjọ́ ilé onílé ẹ máa dàrú. Èyí tí wọ́n ṣojú ẹlòmíì tí ò ṣojú ẹlòmíì kóun náà lè pè wọlé kó lè wíwíkúwì òun náà tún wá parọ́, ẹ̀yin náà tún wá máa irọ́ yẹn lẹ́ máa ṣanalysis, lẹ́ máa tan ring light, lẹ́ máa ranjú wọ̀n. Arákùnrin kan pè wọlé ní orí áàpù kan lórí black app yìí níbi tẹ́ ẹ ti ń ṣe ẹjọ́ ẹlẹ́jọ́ Ọlọ́run má jẹ́ kó omi gbóná dàjọ yín, omi gbóná lẹ́jọ́. Ó ní Àgbàlá Gabriel ó ní babaláwo ẹ̀ ó lóun ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán ni. Ó ní kódà ó pa baba Solomon ó ṣàparọ́ lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Ẹni tó pè babaláwo tó jẹ́ babaláwo Àgbàlá Gabriel òun rèé o. Ìyẹn ló jáde síta ìpètò òun ò rí Àgbàlá rí. Kódà ọba Solomon tó lóun bá sọ̀rọ̀ òun ò ní nọ́mbà ọba Solomon òun àti ọba Solomon sọ̀rọ̀ rí. Kódà Saheed Òṣùpá tó tún sọ gan òun ò rí Saheed Òṣùpá báyìí sójú rí. Ìyẹn ni gbogbo yín dẹ̀ ń pín kiri ẹ̀dẹ̀ ń bẹni lẹ́ni lórúkọ jẹ́ lérí kíni. Àgbàlá ṣe ń tójú òṣè táyé òṣèré ni. Ṣé ó ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí àbẹ́wò lẹ́jọ́ òṣì tẹ́ ń rò kiri, èwo lójú tẹ́ ń ràn wọ̀n tẹ́ ẹ takú sórí ayélujára yìí tó ṣe tí ò dá ń bẹ̀ àti bá wí. Mi ṣe nínú ilé ẹ̀gán worst ju tágbàlá ṣe lọ. Àgbàlá ní ti kéjì gbogbo abiyamọ ayé ló lòdì sí, èmi gan lòdì sí, kódà mo sọ̀rọ̀ burúkú gbà lórí. O ò lè gbà láìsàn wà kó o máa gbowó lọ́wọ́ ẹ̀, agreement gbọ́dọ̀ wà kẹjọ àti sọ yẹn àti bá wí. Ìyẹn náà mo dẹ̀ mọ̀ pé òun náà jíjáde tó jáde síta yẹn òun náà ti padà rò pé òun ò bá mọ̀ kó òun má jáde. Ọ̀rọ̀ tó wá sọ gan ló escalate ọ̀rọ̀ ló bọ̀rọ̀ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Àwa ni ó ń bá wọn sùn wọ́n fara wọn lẹ́pọ̀n wọ́n ń dóra wọn wọ́n ń gbéra wọn lọ. Ṣé ńgbà tó mú wọn lọ sí hòtẹ́ẹ̀lì ṣé ó faṣọ dè wọ́n lójú àbí kò sọ fún wọn pé hòtẹ́ẹ̀lì òun mú wọn lọ? Ẹ̀yin èèyàn ṣáà ń sọ̀rọ̀ bí ẹni torí ẹ̀ ti kú, ẹlòmíì sọ̀rọ̀ orí ẹ̀ làkàyè wà ńbẹ̀, ẹlòmíì sọ̀rọ̀ bí ẹni torí ẹ̀ ti dàrú nù yín. Ńgbà tó mú wọn lọ sótẹ́ẹ̀lì tó fi wọ yàrá tó fi bọ́ra alẹ̀ ní òwò ṣé ó fògùn mú wọn mọ́lẹ̀ ni? Ẹ tẹ́ bá jọ bára yín sùn ẹjọ́ gbádùn ara yín ni kò káyé. Ìkan tiẹ̀ tún wá aláìlójútì ọmọ tí kú jọ súná ó ní aṣẹ́wó lòun ṣe, Àgbàlá gbé òun lólóṣó ó rí pórí ẹ̀ ti burú. Wọ́n gbé ẹ̀ lólóṣó iṣẹ́ ẹ̀ ló wà ọwọ́ arajà lọ́wọ́ ẹni. Kì í ṣe Àgbàlá Gabriel àkọ́kọ́ pásítọ̀ tí ń fọ́mọ ìjọ lóyún. Ẹ yé sọ nǹkan tí ò ṣe é sọ di bàbàrà. Àìmọye àwọn pásítọ̀ yín àwọn dadi jí o tó ti fọ́bìnrin lóyún lọ wọ́n ti fún àwọn àìmọye kwaya tó ti kù mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì
díkínẹ́ẹ̀sì gbogbo wọ́n ti bẹ́ra wọn lóyún lọ tẹ́nìkan ò dẹ̀ ní gbọ́ nǹkan kan ṣùgbọ́n náà wá ní kẹ́kẹ́ àṣírí ti ẹ̀ tú nìyẹn àṣírí tó dẹ̀ tú ọmọ tẹ́ẹ̀dẹ̀ tí gbogbo yín tẹ́ ti ń bá yanjú ẹ̀ lábẹ́nú mo ti ẹ̀ kí Ìyálájé mo kí yín ẹkú abiyamọ torí pé tó bá jẹ́ lòmíì nínú àwọn blọ́gà tó ń ṣe èrè lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára yìí wọ́n á ti fà rẹ́sẹ̀ títa ti pẹ́ wọ́n á ti ba nǹkan jẹ́ jìnnà ṣùgbọ́n ìgbé abiyamọ tẹ́ ẹ ti wá gbé dé yẹn ìyá mi ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ ti ṣe tabiyamọ ẹ ti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ọmọ pọ́mọ kékeré l'Àgbàlá Gabriel ROD ni ọmọ tó ṣẹ̀ṣẹ̀ pé 32 years iṣẹ́ ìránṣẹ́ tó wà lórí ẹ̀ òróró tó wà lórí ẹ̀ la fi ń pe dádì kò dádì síbì kankan ó yẹ ká wá gbé sí làákàyè pé éèjì yẹn náà máa affect ẹ̀ nínú gbogbo nǹkan tó ń ṣe yìí so sábà ti wá rò bẹ́ẹ̀ yẹn èwo la wá sọ àsọdùn ẹ máa ní babaláwo ló fi ń ṣiṣẹ́ olórí burúkú lẹ́lòmíì ìkan tiẹ̀ tún náà fáwọn lẹ́ran jẹ́ṣẹ́ lójú oorun àbí lójú ayé yín ti bàjẹ́ irọ́ pọ̀ nínú gbogbo tẹ́ ẹ sọ ní tó máa fi ń dàbí pé àwọn èèyàn dúró t'Àgbàlá Gabriel ń gbà mí rè tẹ́ máa nípa àwọn kan ń tì lẹ́yìn wọn bá so tọ̀rọ̀ nígbà tí ẹ bá wá fẹ́ fi tipátipá fa iṣẹ́ ìránṣẹ́ tó gbé dání ẹ fẹ́ dàrú ó ṣe àṣìṣe gbogbo wa láṣìṣe gbogbo wa dẹ̀ ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe ìkan tèmi tún lòdì sí ń bẹ̀ táwọn ìyá yìí àwọn abiyamọ ìyá àbèjì àti Ìyálájé gbogbo àwọn abiyamọ àwọn ìyá gidi tí wọ́n ti gbégbèsè tó dẹ̀ tọ́ òun ni pé ọmọ tó bí síta ó gbọ́dọ̀ tọ́jú ẹ̀ kó dẹ̀ kà pọ̀ mọ́ ọmọ tó ní kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀tọ́ tó tọ́ lórí ọmọ ọkùnrin tó bá fúnyàn lóyún tí ò bá gbà tí ó dẹ̀ bímọ wàláì kìí ṣe ọkùnrin tó yẹ kíyàn fi àdúrà ṣẹ́jú kan gbàdúrà fún èpè ó lè dorí àwọn ọmọ yẹn gan ló ń tì báyìí tí wọ́n fẹ́ fi ìyà jẹ báyìí so nígbà tí ẹ̀dẹ̀ ti gbé ìgbésẹ̀ yẹn àìmọye irú ọkùnrin bẹ́ẹ̀ kò dẹ̀ lóye ẹ̀ ń ti ẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ ti ṣàlàyé fún ó ti forget ẹ̀ kó dẹ̀ lọ ṣẹ̀tọ̀ lórí ọmọ ẹ̀ ti kéjì owó kéjì kó mọ̀ bó ṣe máa dá báláǹsì kéjì padà bó tó máa san díẹ̀díẹ̀ ni mo rò bíbi tó yẹ kí gbogbo wa sọ̀rọ̀ lọ nìyẹn èèwọ̀ wá ní defamation of character tẹ̀ wá gbé wọlé babaláwo ẹ̀rẹ́ orúkọ babaláwo ẹ̀mú wá ẹ̀dẹ̀ fabricate irọ́ ẹ̀dẹ̀ gbé irọ́ odidi kalẹ̀ gbì ó dẹ̀ jọ òdodo gbogbo yìí dẹ̀ ń pín kiri omi gbóná lẹ́jọ́ omi gbóná lẹ́jọ́ nǹkan tẹ́lòmíì ṣe gan ó wọ̀sì ju t'Àgbàlá Gabriel lọ tó bá jẹ́ ẹ̀yin gangan lẹ bí Àgbàlá Gabriel tàbójọ́mọ ìyá yín tó bá ṣerú nǹkan báyìí ṣé ẹ máa gbé wá sórí ayélujára wa máa pariwo àbí tó bá wá bọ́ sórí ayélujára ṣé ẹ̀yin náà máa sọpọ́tì wọn láti ba yí ẹ̀jẹ̀ láti kàn mọ́gi láti daṣẹ́ ìránṣẹ́ ẹ̀rù nǹkan tó dé bá lọ́wọ́lọ́wọ́ yìí àmì wò ni wọ́n ń pè nínú iṣẹ́ ìránṣẹ́ ìgbàgbọ́ àmì wò wọ́n mí ní tí òtò ló ń ṣe ta ló ránṣẹ́ ẹlòmíì wọ́n dé ni wọ́n gbé wá sí ṣọ́ọ̀ṣì kan máa tú ẹlòmíì wọ́n dé ni wọ́n gbé wá pé kán máa bẹ́ẹ̀ tú ṣó tó bẹ́ẹ̀ ni nǹkan tí òtò ló ń ṣe kò tí ì tó bẹ́ẹ̀ àwọn bàbá Adébóyè gan wọ́n ṣe wọ́n mì wọ́n Olúkọ̀yà gan wá ṣèkì ẹ̀ wọ́n ṣe láwọn gbóná nú ẹ̀mí tó ká tó wá sọ pé ẹni tó ti pé ẹ̀mí inú ẹ̀ ó ti pín sí méjì ó ń fi apá kan ṣàgbèrè ó ń fi apá kan ṣiṣẹ́ ìránṣẹ́ so ẹ jẹ́ ká gbà bó ṣe rí pé ká fàdúrà ràn lọ́wọ́ kí Ọlọ́run Lódùmarè kó tú sílẹ̀ kó nínú ìgbèkùn èyí tó wọ̀ yìí kọ́lọ̀ kó ṣàánú ẹ̀ kó tú sílẹ̀ Àgbàlá Gabriel náà tó wọ stúdíò tó lọ ń kọrin bọ́lọ́run bá fẹ́ kó dúró kò ní jẹ́ kó dúró àbí bó ló ṣe kọrin yẹn nọ́sẹ̀nsì ni o social media leléyìí social media ò ṣe nǹkan tó lè máa mo sọ ó lè máa jáde wá síta iṣẹ́ ìránṣẹ́ tó gbà ní kó o fèsì lásìkò gbogbo trial time ẹ̀ yìí kò yẹ kí o tiẹ̀ máa ju kó o bá ti ń throw shade ó mọ̀ pé ó throw shade ni wo tí social media bá mú ẹ sọ́wọ́ tán ilé iṣẹ́ tó rò pé ìṣọ́ọ̀ṣì ẹ yẹn wà á rí i pé ó máa dilẹ̀ pẹ̀pẹ̀ á dé eru o kì í ṣe báwọn náà máa dáná sùn nǹkan tó jẹ wọ́n máa béèrè ẹ̀ lọ́wọ́ ẹ o ṣé wọn náà ti ń gbé babaláwo wá káká ẹ mọ́lẹ̀ ìpò tí ń ṣe pé bàbá ó lè lóúnjẹ tó fún wọn jẹ kó o ti fi nǹkan nú ẹ ó di gìrìgìrì wọ́n á bẹ̀rẹ̀ sí lù ẹ wọ́n lu ṣọ́ọ̀ṣì yín wọ́n á bẹ̀rẹ̀ sí da ṣọ́ọ̀ṣì wò a ní kó o ṣe sùúrù kó o kó lórí ayélujára
má fún wọn lésì, má throw shade. tí o bá ti throw shade ó máa aggravate anger nínú wọn, ó dẹ̀ lè dá sí nǹkan míì wọn, irọ́ burúkú tó jọ òótọ́ náà máa gbé wá. tí ìbá ṣe pé ẹni ìjẹyàn Ọlọ́run nísìn tó jáde síta pé òun ò mọ̀ ẹ́ rí, ìwọ náà wo ibi tí irọ́ yẹn ti tàdé, òtítọ́ yìí ò ní débẹ̀ o. ìyẹn làwọn Yorùbá fi máa ń sọ wípé ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. òtítọ́ tí bàbá yìí wá sọ yìí kò ní rìn bí irọ́ tó ti kọ́kọ́ rìn yẹn. irọ́ tó ti kọ́kọ́ rìn yẹn, ìyẹn ti lọ fà. tí orí òtítọ́ yìí ìwọ̀nba níbi tó máa mọ. ìdí tó gbọ́dọ̀ fi ṣe sùúrù nìyẹn. iṣẹ́ ìránṣẹ́ ò ní bàjẹ́ o, ntọ́nà ń gbélé ẹ lọ́wọ́ kò ní dàrú mẹ́ lọ́wọ́ o. ṣe jẹ́jẹ́ o, ṣe sùúrù o. owó táwa ní làwa ń yá ẹ gẹ́gẹ́ bí abiyamọ. torí bí gbogbo wọn ṣe ń gbá ẹ sọ́tún gbá ẹ sósì kò dùn máwa kan nínú, but àwa náà rí òtítọ́ nú àwọn nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n òtítọ́ irọ́ ti pọ̀ ju òtítọ́ lọ ń bẹ̀. òbó rí pé gbogbo irọ́ oríṣiríṣi náà ló ń kójọ láti gbé ẹ lulẹ̀ ni o. tọmọ kejì yẹn lèmi rí tó jẹ́ kókó nínú gbogbo ohun tó ṣe. gbogbo nǹkan tó ṣe tọmọ kejì yẹn ni mo rí pé ó burú, kò yẹ kó ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n níwọ̀n bá nìyẹn máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ mọ́ tíyẹn máa dẹ̀ dákẹ́ ń bẹ̀. kó o dẹ̀ ṣe apology lọ́wọ́ ọmọ kejì yẹn, ó jẹ ọmọ yẹn ní apology, kó o ṣe apology fún, ó ti tán. kó o dẹ̀ gba àwọn ìbejì ẹ kó o máa tọ́jú ẹ̀, ṣèfínì làkà. lórí ọ̀rọ̀ wòlíì àti ajínrere Àgbàlá Gabriel, à ń gbọ́ àwọn conversation kan tẹ́nìkan pè wọlé lórí péèjì àwọn kan nípa ọ̀rọ̀ babaláwo kan tí wọ́n sọ wípé òní ń ṣiṣẹ́ fún Àgbàlá Gabriel. láì dènà pẹnu, bàbá kí lorúkọ yín? Orúkọ tèmi ni Ààrẹ Gbẹ́ládé Fátúnmiṣe Pópóọlá. À ń gbọ́ nǹkan kan bí awuyewuye pé látàrí conversation tá a gbọ́ lórí ayélujára wípé ẹ̀yin lẹ ń jẹ́ oníṣẹ́ ńlá, ṣé bẹ́ẹ̀ ni? Èmi mò ń jẹ́ oníṣẹ́ ńlá, bẹ́ẹ̀ ni. láì dènà pẹnu, wọ́n ní ẹ̀yin ni babaláwo Àgbàlá Gabriel, pé ẹ̀yin ni Àgbàlá Gabriel ń lò, tó jẹ́ pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin gangan l'Àgbàlá Gabriel faratì. bàbá bó lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an? Mo kí gbogbo jákèjádò Nàìjíríà níbi tí a bá ti gbọ́ ohùn mi. Èmi kì í ṣe babaláwo tí Àgbàlá Gabriel ń lò, débi pé èmi àti Àgbàlá Gabriel ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, kò ní nọ́mbà tèmi gangan. à ń gbọ́ yín. Èmi kò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, kò ní nọ́mbà tèmi gangan fún alára mi. àìjọ ṣe òun ṣe ń gbà àwọn ọ̀rọ̀ yẹn, ó jẹ́ ìyàlẹ́nu pé babaláwo tí Àgbàlá Gabriel ń lò wọ́n ní oníṣẹ́ ńlá. Mo wà surprise pé ibo la ti pàdé. àìjọ sọ̀rọ̀, àìsọ lọ́rọ̀, àti social media àti lójú ayé, àìsọ lọ́rọ̀. ìta tó wá gbọ́ ni wípé wọ́n ní kódà wọ́n lè ń fọwọ́ gbáyà pé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí o, kéèsì yẹn ó die down, pé torí wípé ẹ mọ̀ pé ó ní connection. ẹ̀ẹ̀kejì wọ́n lẹ́ẹ̀ tó mọ̀ wípé pẹ̀lú àwọn ìgbìyànjú tẹ́ ẹ máa ṣe fún un pé kéèsì yẹn máa die down. ṣé lóòótọ́ lẹ̀ ń ṣègbìyànjú fún un? Irọ́ ńlá gbáà ni ẹni tí ó sọ irú ọ̀rọ̀ yẹn sọ pátápátá. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. àmẹ́ni yẹn ń sọ̀rọ̀ bíbà tó mọ̀ yẹn ni. Irú ẹni yẹn lè mọ̀ mí, because ó kọ tó dákọ yẹn ó lójú àwọn tó mọ̀ mí sí oníṣẹ́ ńlá. bọ̀ bí wọ́n yẹn ṣe wá dákọ mi pé oníṣẹ́ ńlá yẹn, mo wà surprise pé wọ́n ní lẹ́yìn Ọlọ́run èmi ló tún kù. mi ì ṣiṣẹ́ f'Àgbàlá Gabriel, ọ̀rọ̀ kérúbù àti ṣiṣẹ́ àbọ̀ wòlíì kò kan èmi. kì í dá sọ̀rọ̀ wòlíì. àti àwọn wòlíì àjẹmọ́ wòlíì àbí àfa mi kì í dá sí. a tún wá gbọ́ wípé wọ́n lẹ́ẹ̀ tó pe ọba Solomoni lójú ẹni yẹn gan-an. èmi kò ní nọ́mbà ọba Solomoni ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ fún alára mi. àìjọ sọ̀rọ̀, àjọ fọ́lù ara wa ní online kankan. bó o wá ní ti Saheed Òṣùpá ṣe jẹ́? kódà tí mo máa ń gbọ́ kíṣẹ́ẹ̀tì náà àríra sójú rí. ẹ mọ́ gbọ́ kíṣẹ́ẹ̀tì ta ni sà? Saheed Òṣùpá. ríra sójú. àìní nọ́mbà Saheed Òṣùpá lọ́wọ́. pẹ̀lú bẹ́ẹ̀ ni ó ṣe dákọ yín tẹ́ ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò rí bẹ́ẹ̀, kí wá ní tẹ́ ẹ rò pé ẹ lè ṣe, àbí kí ni ọ̀nà àbáyọ tí ọ̀rọ̀ yìí tí ó fi kan àwọn èèyàn lára pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ yìí pẹ̀lú irú ẹni tí ó lóun wá sọ́dọ̀ mi yẹn, tí mo gbé ojú rẹ́kọ̀dù yẹn kóun wá sọ́dọ̀ mi, kódà mo tún ṣe fàájì fóun, mò ń gbé 3 bedroom flat. kí irú ẹni rẹ̀ tó bá ní evidence lọ́wọ́ bóyá bíi rẹ́kọ̀dù àbí fọ́tò tèmi àtẹni ẹ bá jọ yà, tó jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ò gbọ́. ìyẹn rẹ́kọ̀dù voice note tẹ́ ẹ bá jọ ṣe rí, tàbí fọ́tò èmi àti ẹ̀ nígbà tó wá sọ́dọ̀ mi tẹ́ ẹ jọ yà. ó dẹ̀ sọ fún òun tó wá sílé ọ̀dọ̀ mi pé 3 bedroom flat mò ń lò.
gbàgbé ibi tó bá wá ń bẹ̀ ó jẹ́ kí n mọ̀. ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo ọmọ Nàìjíríà o babaláwo tí wọ́n ń pè ní Akin oníṣẹ́ ńlá rèé babaláwo tí wọ́n sọ wípé òun ni bàbá àṣàlẹ̀ Àgbàlá Gabriel rèé èèyàn ńlá kan tí ẹ̀ ní èmi pè wọ́n tí mi ò mọ̀ wípé àgbàlagbà ni wọ́n pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbé dání ná torí ọmọdé wòlíì ọmọdé àfà ọmọdé babaláwo Ọlọ́run ti tò wọ́n sí ipò àgbà ni àwa la pè wọ́n adúpẹ́ pa pè yín pé ẹ jẹ́ wa àmọ́ tí àwọn ọmọ Nàìjíríà bá tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ síwájú àti síwájú sí i ṣé wọ́n lóore ọ̀fẹ́ láti bá yín sọ̀rọ̀. anybody lórí ọ̀fẹ́ láti pè mí láti bá mi sọ̀rọ̀. torí ẹ̀sùn ìbàlórúkọ jẹ́ ó ní ẹ̀sùn tí ọmọkùnrin ń fi kàn yín sí Àgbàlá Gabriel o. irú ẹni tó sọ̀rọ̀ yẹn gangan mi ì dá mọ̀. tí irú ẹni bẹ́ẹ̀ bá lè jáde pé bóyá ẹni ó lè jẹ́ ẹni tí mo mọ̀ mi ì mọ̀ irú ẹni yẹn èèyàn kẹ́hìn sí ìwá sọ́fíìsì ọ̀dọ̀ mi kò sọ́mọ wòlíì kàbí àbákan ọgbà láàyè lọ́dọ̀ mi. ẹ̀yin ò gba wòlíì láàyè ní. ìgbà wòlíì nǹkan láàyè tàbí àfárá ti wá sọ́dọ̀ mi. ọ̀dà bọ́ba tó ṣe jẹ́ gbogbo ìwọ ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ babaláwo tí wọ́n sọ wípé ó ní babaláwo Àgbàlá Gabriel rèé ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí kó dé ọ̀dọ̀ ọkùnrin tó pè wọlé sórí péèjì ẹni tí wọ́n ti pè pàgbàlá Gabriel ló babaláwo ẹni tí ó bá ṣẹ̀ èmi ò rò pé ó yẹ ká purọ́ máa láìṣẹ̀ o bóòtọ́ ọ̀rọ̀ bá ṣe rí bọ́rọ̀ bá ṣe rí gan ló yẹ ká sọ bàbá yìí sọ wípé àwọn ò rágbàlá Gabriel rí wọ́n láwọn ọjọ́ lájọṣepọ̀ rí wọ́n lágbàlá Gabriel ọ̀pá wọn rí àwọn ò pé Àgbàlá Gabriel gangan rí kí wá lórí tá a fẹ́ mọ parọ́ máa láìṣẹ̀ ìtọ́ bá ṣe tí ó bá dáa tágbàlá Gabriel bá ṣe tí ó bá dáa ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún ìyẹn ò ní pé ká parọ́ mọ́ o ìwọ náà share program ẹ follow mi kí n follow ẹ padà kí ìwọ náà sì comment opinion tiẹ̀ náà sí abẹ́ comment section yẹn lágbára Ọlọ́run ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́ràn ayé ò ní ìdílé wa lórí o.